Ẹ̀yin ọ̀rẹ́ wa, a tún ti dé o, a tún ti gbára titun dé. ABD Olowe lára tá tún gbé yọ. Lọ́sọ̀ọ̀sẹ̀, a ó máa sọ òwe tó bẹ̀rẹ̀ pẹ̀lú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ó yá o, ẹ jẹ́ á lọ. Àgbà ò kan ọgbọ́n. Àgbà ò kan ọgbọ́n. Ǹjẹ́ ẹ̀yin tilẹ̀ mọ ìtumọ̀ òwe òní bí? Ó yá o, ẹ fi ìdáhùn yín ránṣẹ́ sí mi báyìí. Ṣé ẹ gbà á? Ẹ káre, ẹ kú ìgbìyànjú. Ìtumọ̀ òwe yẹn náà lẹ rí báyìí. Ìyẹn túmọ̀ sí wípé ọgbọ́n orí kìí ṣe ọjọ́ orí o. Torí pé èèyàn dàgbà kò túmọ̀ sí wípé wọ́n ní ọgbọ́n orí. Being wise is not a function of age. Ìbéèrè tí mo wá ní fún yín ni wípé kí ni àwọn ọ̀nà oríṣiríṣi tí ẹ lérò wípé àgbàlagbà lè máa fi ṣe láńgbáláńgbá? Ìyẹn túmọ̀ sí wípé kí àgbàlagbà máa hùwà bí ọmọ kékeré. Ẹ fi àwọn ìdáhùn yín kí ẹ fi ránṣẹ́ sí mi. Tó, a rí jù báyìí lọ o fún òwe tòní. Tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀, ká tún pàdé. Ire o!